èmi ò mọ̀ bóyá èmi nìkan ni o prógrámù tí àǹtí Yínká tí ẹ̀ ń ti ń ṣe ní ìsìn èmi ò mọ̀ bóyá ọ̀dọ̀ tèmi nìkan ní gbé wá o ní FIP ó ní agbára o my gender na dey try o ẹ ń gbìyànjú o a kàn ń bú àwọn ọkùnrin ní o pé ẹlòmíì fẹ́yàwó kan méjì ni mẹ́ta ni iṣẹ́ kí ló àwa gan dán mẹ́wàá wò ní tí òjì á máa gbé ti ya síta ni wípé ẹ̀sìn àti ìṣe wa tí ò fi àyè gbà ni o ká ní kọ́tọ̀ wa fi àyè gbà kí obìnrin náà máa ṣókèsì gbogbo irú àwọn nǹkan bá ní yóò ní agbára tún wá mọ tó fọ́nì ní pé kéèyàn mọ wà bàjẹ́ kó mọ sọ wípé òun ò lè fílẹ̀ kó mọ tún ṣògónú rẹ̀ ní tó burú ni o I'm telling you àwọn èèyàn lè mọ sọ wípé ẹni kinní kan bàbá ní pera rẹ̀ ní kinní kan torí irú àwọn ọ̀wà báwọn ó ní agbára o sórí tí ó bá rí wípé ọkọ rẹ̀ ó dé àwọn level kan gbádùn ara yín mọ́ àbí ò mọ́ sí dáadáa ó ní àǹfààní láti kọ̀ ọ́ lẹ̀ ní ayọ̀ àti àlàáfíà kún kálukú mọ́ ọ lọ nílò rẹ̀ so ti yé ju wípé kó wà lábẹ́ ọkùnrin kan nínú gbogbo ọmọ tí wọ́n gan bí kọ́ ọmọ ọmọ kọ̀ọ̀kan ọmọ ọmọ àlè ní tó ní ewu ni so ìyẹn ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ gan tí ò sí àlùbáríkà tí ò jẹ àlùbáríkà báyìí kán mọ́ bèrè lọ́wọ́ ẹ̀yin ìyá ẹ̀ ni o I'm telling you because this is terrible ìtẹ̀yìn rò wípé ẹ fi enjoy ayé yín o ọmọ yín ò jẹ́ o ọmọ yín ò jẹ́ tẹ́nàntì ilé wa ni bí ẹ̀mẹrin ẹ̀márùn la mọ́ ń gbọ́ sí ara ń bára wa sùn tó bá wá kú òun lé ń kọ́ àkàrà tí ó fi kúrò òun yà máa bá sanwó ni ìní mo fi máa ń sọ gbogbo ìgbà pé àti aya burúkú àtàna burúkú mọ̀ bọ́n ní kankan bẹ́ẹ̀ irú ìyá ní ìsìn kọ́mọ rí wá wípé ọkọ mi o ìbáyìí ní ìṣe pé iṣẹ́ tí ó fi lọ gbà mọ̀ràn wípé pé jókòó ẹjọ́ sọ̀rọ̀ tàbí kẹ́ ẹ lọ sí hospital tàbí bóyá gbolẹ̀ sì wá sẹ́wọ̀n pé ọ̀nà tí ó fi hàn náà ọ̀ rí wípé love is not enough nígbà bá wọ̀ tán lọ́ọ́ tó mọ́ sáǹké ní ìsìn ìyẹn ni wípé ọmọ tẹ́nàntì gan lè wà ní ọmọ tí láńlọ́ọ̀dù ń rèsì kò ní fọ́ ní o ìyẹn ni wípé ọmọ ọjọ́ yóò wà ní ọmọ tí pásítọ̀ mi ti ń tọ́jú bẹ́ẹ̀ sì lọ́mọ pásítọ̀ mi wà ní ọmọ tí ọmọ ọjọ́ mi ń tọ́jú ó gbẹnu tán o tó bá jẹ́ wípé wípé culture wa ò fi àyè gbà fún obìnrin láti ní ju ọkọ kan lọ pé culture wa ò fi àyè gbà láti máa yan àlè bó tọkùnrin àti obìnrin níbo tó obìnrin mò ń sọ lónìí pẹ̀lú tí mò ń fi etí mi gbọ́ o ẹkú mọ̀ bó bá jẹ́ tọkùnrin náà ni à á sọ kò yé báyìí ní ìsìn tí àwọn obìnrin bá wá ń ṣerú nǹkan báyìí secretly ẹ wá imagine tí ó bá fi àyè gbà ń kọ́ ọjọ́ alẹ́ ọkùnrin mi yóò mẹ́ẹ̀ o kún kálukú mọ́ sí ní tojú tì yẹ ìmọ̀ bóyá wá sí FIP yín o ní alákànfin sọrí ní báyìí àbí wò náà ti máa sọ à ń gbìyànjú o à ń gbìyànjú o torí tí ó tiẹ̀ wá lè tán tó lè jẹ́ solution sí gbogbo àwọn ìṣòro ìní ò wá yé èmi o àwọn obìnrin ń try o gẹ́ndà mi ń try o àwa kàn ń dá ti alábẹ́nú ni o ọkùnrin ní gbé tiẹ̀ síta o mo fẹ́ lè láǹpẹ́ tún dùn ọ̀ lọ I'm telling you mo fẹ́ lè ní àwa obìnrin ń pitú ju àwọn ọkùnrin lọ ẹ sì gbọ́ mi bá ara yín ó sì máa gbọ́ pé all is well o if I like a comment share o that you carry now.